èmi àtọkọ sísítà mi a ti fúnra one time a ti pàdé wọ́n ti drive lọ ibi tó ní ká dúró sí àti dúró síbẹ̀ àwọn ọlọ́dẹ tanná sí wa ó jáde wọ́n ní ká má bínú pa àwọn ọmọkọ́hún ni ó fún wọn lówó àjọ ń bọ̀ padà gbogbo tá à ń sọ ìkì í ṣòro bọ̀lẹ̀ ti ṣú gbàtà délé èmi ò rántí ra nǹkan tèmi fẹ́ rà mọ́ so mo kàn wọlé ni pẹ̀lú ọkọ wọn lájọ wọlé tẹ́tẹ́lẹ̀ wọ́n ní kébì kọ́kọ́ lọ nǹkan àwọn kọ́kọ́ lọ mo ní nǹkan báyìí ò pé kájọ lọ papọ̀ kájọ wọlé papọ̀ wọ́n gbé mi nígbà tí mo pàdé wọn bẹ̀rẹ̀ tán gbé mi simple wọ́n ní kò sí wàhálà wọ́n ní mo dẹ̀ rí sọ gbàtà wọlé ìgbà tọkọ wọn jọ wọlé mi ó ní gbọ́dọ̀ ti gbé wọn náà gbé mi ìgbà tí mò ń bọ̀ lọ́sà sọ̀tàn ti gbé mi fún wọn wọ́n ní wọ́n sọ ẹ̀sìn mi mo ní mi ra nǹkan yẹn bá sì mi ṣe bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn ọkàn ṣe ni pé kí ló ṣe ó ní mo rán ní ìkọ̀kọ̀ bá mi ra ní kíní kan kí ló rán bíbí wo wọn tún take ice cream ọkàn wọn ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn yẹn ó bẹ̀rẹ̀ sí dá gbogbo wọn àti pé fíìlà pé happy sójú ice cream tí mo sọ lónìí mo crave fún ni náà ice cream kò wù mí jẹ ni mo kọ́ mo kì í ṣe yàn bẹ́ẹ̀ kíni kan ọ ní o kì í ṣe yàn bẹ́ẹ̀ kí ni do you think I will be watching you how many months tó ti bímọ nísìnyí now ó bímọ nísìnyí àti mi sọ pé it's not even up to a month ó ní ẹ̀kọ́ up to a month so as soon as stay kó tó bímọ náà ni tí máa fẹ́ fọwọ́ kàn ibì kan rúwẹ́ o ibì kan ṣí ẹ o ibì kan ṣí ẹ bákan o so now okay doctor said 3 months but last time I fún check up doctor kò mú báwọn ṣe ń wo yìí àfẹ́ dúró ní sùúrù fún 6 months o torí pé gbogbo ẹ̀ wá complicated now you are taking ice cream no problem be taking the ice cream ọtí bẹ̀rẹ̀ sí fẹ́ máa ké kíní kan why are you like this why is it my fault is it kíní kan it's not your fault it's not your fault that you want to take ice cream so you have been buying ice cream for her mo ní no today is the first day and why is she crying because of ice cream bí ọkàn ṣe kúrò bẹ́ẹ̀ ni ọkàn ṣe wọlé lónìí báyìí kọ́ máa káwọn náà kọ́ máa kì mọ́ kí wọ́n bá wọn get ice cream àti mi pé àwọn olóṣù táwọn bá máa ice cream yẹn o báwọn tí wọn bó ṣe ń ṣe àwọn àfa ice cream ń bá lọ bá wọn nínú ilé tán àwọn tí wọ́n nílé lọ ń bá lọ bá wọn bùdá bì ẹjẹ wá gbé mi jáde wọ́n ní bòdì mọ̀lọ́ mi ń fẹ́ lọ ra nǹkan wọ́n ní kí ni mo lá ice cream wọ́n ní why mo ní your wife is crying because of ice cream everything I'm doing is because of her so wọ́n ní okay wọ́n bá jáde abáyé kìí ká lọ abá ń lọ bá ṣe ń lọ ní mọ́tò wọ́n ní why you angry kí lóde tó sọ̀rọ̀ mo ní wà tẹ́ mo máa jáde mọ́ wọn tó bẹ́yẹn kí lóde tó gbogbo bẹ́yẹn wọ́n náà fẹ́ jẹ ice cream mi ò náà fẹ́ jẹ kò ṣe bẹ́ẹ̀ ní ìsìnwọ́rọ̀ bóyá mo fẹ́ máa lo opportunity pé àǹtí ẹ̀ ṣe operation láti máa bẹ lájọṣepọ̀ ni but that is not like that àmì náà bí ọkùnrin lèmi náà náà ara tèmi náà ara òkè ṣòkúta náà nìkan I know but just have to take it easy with her ní okay mo dẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún mi I don't want you to fight her ní ọ̀nà kàbí kejì because tí ẹ̀ bá bá wọn jà táwọn yẹn bá ti ẹ̀ ń gbérò mọ̀ fún wọn anything wọn ò ní take care wọn ò pé àìrọ́ ni kò rí bẹ́ẹ̀ bí tí wọ́n ti bá wọn jà ó máa sú wọn kí wọ́n láǹfààní pé mo fẹ́ ṣe nǹkan because of her ní ẹ̀ má bínú play with me now play with báwo mo sì tó zip wọn nìyẹn mo sọ fún yín láti lè pé nǹkan ọmọkùnrin bọ̀dá bẹ̀ tóbi kò ṣe pé bọ́dà bí kìíní ó tóbi ó dẹ̀ lórí so bọ́n ṣe sọ mi ẹ̀ṣẹ̀ máa fi ṣeré mi ẹ̀ṣẹ̀ ní nǹkan ọmọkùnrin wọn rí mo ti rí dé dáadáa bó ṣe mú jáde báyìí mo kàn fi ṣeré ni tàbí débi tá a lọ mo kàn mú mo fi ṣeré ọwọ́ kan báyìí à ń sọ̀rọ̀ lọ mo massage ó ní mo ní báyìí wọ́n massage nísìnyí kí ló dùn tó pé káwọn kan ti iṣẹ́ àìlọ sẹ́yìn kí nǹkan gbẹ́sẹ̀ sí ibà kí nǹkan jókòó lé dàbí ẹ ti láìkì ṣekúṣe jù ọ̀nà wọn pàrọ̀ òkè ṣòkòtà ṣe should I find somewhere to park kí n ṣe wà pípọ̀ tí mo lè wọ́n ti wo tó fẹ́ park sí mi nínú even if you want to park a máa ra ice cream iná ọ̀nà òkè tá a bá ti ń bọ̀ àbí bó ṣe ń lọ nìyẹn nígbà tá a débi tá a ti máa ra ice cream wọ́n bọ́lẹ̀ ara ice cream à ń lọ àwọn ni mọ́tò dàbí ẹja máa lọ ice cream ó máa ti gbóná ká tó délé o but you promise me yes I promise you but I can do it at home no mo fẹ́ kó ṣe sínú mọ́tò yẹn fún mi okay kò sí wàhálà báyìí tẹ́ fẹ́ park kò sí problem wọ́n ní okay mo ṣe lọ park nìyẹn wọ́n ṣàwọ̀ òbí kan wọ́n park síbẹ̀ bí mo ṣe làgàlàgà lórí
àwọn jókòó síbi driver side ibi driver kìíní yẹn position yẹn wọ́n jókòó síbẹ̀ ṣe mọ̀ wọ́n kọ́ pa àwọn mọ́tò yẹn ni wọ́n ní kí n gbẹ̀gbẹ́ àwọn wá mo wá lọ bọ́lẹ̀ mo wá lọ gbẹ̀gbẹ́ òun yẹn ìgbà tí mo gbẹ̀gbẹ́ òun yẹn èmi wá face bẹ́ẹ̀ ni pé mo fẹ́ drive mo di iṣẹ́ àrìn báyìí mo yọ̀jú mi sẹ́yìn bẹ́ẹ̀ ni pé mo fẹ́ drive mo jókòó lé mo ṣe jókòó lé bí mo ṣe ń ṣe ọwọ́ yẹn ọwọ́ mi ń tẹ̀ bí mo ṣe lọ sókè tí mo nà lẹ̀ lọ́wọ́ mi ń tẹ̀ pípín àǹtí ṣeun mo ṣe jókòó lé báyìí mo yẹn ṣe ló báyìí mo kòrò mi lọ́rùn mi wà òkè wọ́n ní òkè kí n bọ́lẹ̀ mo ní kí n ṣẹ̀dẹ̀ mọ̀ short gown ni mo wọ̀ ó ti bọ́lẹ̀ wọ́n ní òkè kí n tọ́ọ̀nù wájú mi tọ́ọ̀nù wájú nìyẹn wọ̀ wájú ṣe mi ṣe iwájú yẹn ó easy díẹ̀ bọ̀ gbogbo bí ẹsẹ̀ mi àǹtí ṣeun ó ń dùn mí àṣé bí mo ṣe ń ṣe lẹ́sẹ̀ mi ń bó èmi ò mọ̀ ẹ mọ̀ wà tó yá ó ti dùn mọ́ èmi náà mo ṣàṣe fún wọn o bọ̀dábè wá o ìgbà tí bọ̀dábè ọkùnrin ni bọ̀dábè wọ́n ṣe wá báyìí tún pẹ́ sígbà yẹn báyìí bọ̀dábè títí ara wọn ti dìde padà ní ìgbà bí mo ṣe wá lórí wọn ní kí n báyìí ti dìde pé I can still continue mo ní continue bí ti báwo ṣáà ní lọ lé mọ́ ni alọ́ráìsì kò fún yàn wọ́n ti pùwà àjòjò lọ ni kí ni màá pé mo ń ṣe tí mo fi píkì kọ́ ẹ jẹ́ kí n dìde dàrí mo ṣe fi mí lẹ́nu yẹn mo ṣe dìde nìyẹn mo ṣe lọ nìyẹn wọ́n ní ẹ wo ẹ ká yà sí bẹ́ẹ̀ yẹn chemist mo fẹ́ ra nǹkan ní chemist wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni tí wọ́n sáyé lórí náà nìyẹn ayọ̀ ó ní bẹ́ẹ̀ ra nǹkan chemist ẹ̀jọ̀ ẹ má bàa yé mi jẹ́ bá ṣe tán nìyẹn ẹ bá gba chemist lọ bá ti mo dé chemist mo bá ra oògùn tí mo fẹ́ ra mo rà nígbà tí mo rà ibẹ̀ náà ni mo ti lò ó mo ra table water mo dẹ̀ ní mọ́tò a lọ ó ní wo bàbá yẹn ti lò ní sinmi ṣé mò ń bọ̀ lálẹ́ ẹ ṣì ń bọ̀ bàbá mi lálẹ́ again no no mi ṣe alálẹ́ mọ́ but bọ́lálẹ́ eléyìí just refreshment lélẹ́yìí bó dẹ́bi ẹ̀sìn láìkì ìbálòpọ̀ jù ọ́ ní mi àwọn ọ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ fún mi ó sọ pé àwọn láìkì ìbálòpọ̀ jù pé àtàbá bẹ̀rẹ̀ mọ́ pa àwọn ẹ̀yìn àwọn máa láìkì àwọn lè má jẹun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ káwọn sáà ti máa bóbìnrin lájọṣepọ̀ kò ń sọ àwọn kò rí àwọn o mo ló tiẹ̀ dá bẹ́ẹ̀ ẹ̀yin ẹgbẹ́ kò sún yín kò rẹ́yìn ẹ lè ṣe látàrọ̀ dálẹ́ ẹ̀kúṣẹ́ bá ìbàjẹ́ kúrò ní tèmi ìbàjẹ́ lọ jókòó síbẹ̀ àbá lọ nígbà tá a lọ adélé mo wọlé mo gbé kíní ẹ̀ fáǹtì mi nítorí kí ló dé tó fi wá pẹ́ ojú kó yóò ronú sí kíní kan wọ́n ṣe ọkọ wọn ní kó má bínú ẹ̀ kan wọ́n wọlé ẹ̀bọ̀dé wà bẹ́ẹ̀ ìgbà tó dòrò mo kàn gbé tí nìkan kọ́ padà sílẹ̀kùn má lélẹ̀ mo ti máa ròdò ẹ máa lọ tó bá dàrú náà sílẹ̀kùn mo ṣá sílẹ̀kùn ọkọ̀ àǹtí mi wọlé nígbà tí mo wọlé kò pé ìṣẹ́jú 5 ìyàwó wọn jáde wọ́n ní wọn kò ìfẹ́ babe ìfẹ́ babe ìyàwó yìí sì gbé lásìkò bí wọ́n á gbà nísìnyí òun ló mọ̀ pé mo kàn fẹ́ bí léèrè náà ni òun ló mọ̀ pé baby I can just like nǹkan fún yín blow job kó tá à ń ti mìíràn jọ bẹ́ẹ̀ nǹkan fún yín blow job kó tẹ̀ fi lè kún ara ti ń kún ṣojú wá pé 3 months náà ní báyìí àti mi sáà ń sọ̀rọ̀ yẹn wọ́n dá sọ ni sì ti ìyàwó yín fẹ́ fún yín ní blow job ẹ lọ wọ́n ní blow job ṣe wo ni tí ò mọ blow job ṣe bí blow job wọ́n ṣe tó dàbí ẹni pé kó má gbẹnu kó ń bẹ́ẹ̀ mọ́ ni àti ẹ̀ máa fi eyín wọn máa há mi ní nǹkan ọmọkùnrin mi mo ní ẹ̀yìn ọkùnrin orí ìyàwó kọ́ ìyálé blow job tó ti ń fún yín láti gbàtẹ́ ti fẹ́ra yín kò lè dàbí tó fún mi nígbà tí mo ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀yìn Bọ́láńlé o good ìgbà yẹn báyìí mo máa ń wọ́ndà ní pé ọmọ ìkéré yìí bó ló ti kọ́ àwọn nǹkan tó wọ́n yìí lónà bó ló ti kọ́ náà ṣé question ìfẹ́ béèrè ìyàwó ló kọ́ mi ẹ̀la ìyẹn tí ò jà ìyàwó mi tó kó jẹ́ kí mo kọ́ bá ìyàwó mi lájọṣepọ̀ mi ò sọ pé virgin ni o ẹ̀jẹ̀ jáde ń jọ náà she is not a virgin o kẹlẹ́ mọ̀ kó tẹ̀ tí ì rí kò tí ì rá mi wo ìbálòpọ̀ wọ́n tí mò ń tọwọ́ kìíní bọ̀ ọwọ́ kejì bọ̀ ọwọ́ kẹta bọ̀ tí ìbá ìkojú ká mi mọ́ ṣé mi ní ti gbọ́ mi bọ̀ ṣé òkè tẹ̀ sọ ni pé mo bàjẹ́ tí ìyàwó ìlú àbí ẹ máa lọ no ẹ mọ́ tẹ bàjẹ́ báyìí náà lọ́dún fẹ́ náà ẹ máa gbìyànjú dé bẹ́ẹ̀ ìwọ ni áńgẹ́lì lẹ́yìn mi kọ́ mọ̀ gbà yẹn ni ọmọ tó bàjẹ́ ló yẹ kí n fẹ́ á gbé mi dé bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ máa là wá jókòó lé wá ṣe wá túraká ìyàwó mi báyìí tó bá dání àwọn yẹn ọ̀rẹ́ mi o ìwọ kọ́ ló jókòó sórí tó jókòó lé mi lórí tí ògo tó sọ pé rẹ̀ ìyàwó mi á ti ló rẹ̀ wọn baby let's continue díkà kún bẹ́ẹ̀ tí ó jà ní nígbà tó kàn tí mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn àǹtí ṣeun ọ̀rọ̀ pọ̀ ní orí kọ́bọ̀
bá ṣe ṣe gbogbo ẹ̀ máa explain.